tátù ní ọkọ̀ ìlú tí mo gbé wá. Àwọn náà ní baálẹ̀ Tajudeen Ọláwálé Ṣítù Lúkòsì, baálẹ̀ Lúkòsì Òjé Ilé Gbàgùrà under Abẹ́òkúta North Local Government. Ká wá lọ sọ́dọ̀ wọn náà ní pápápá ọkọ̀ ìlú ẹ bá ń ka wọn aráalé àrò baálẹ̀. àròpẹ́ bàbá fún o tún kí lẹ́ẹ̀kan sí ẹ kó ètò yìí a máa ju yín ṣe ohun èèyàn lóhun Ọlọ́run ohun tí èèyàn bá ti ń béèrè fún ó máa ṣe é ṣe ni because ètò yìí mo fẹ́ rí i pé kò wáyé nílẹ̀ Nàìjíríà yìí kì í ṣe pé bóyá ìlú ilẹ̀ Yorùbá àbí kíní kò wọ́pọ̀ rí èyí ni àkọ́kọ́ mo dẹ̀ gbé òṣùbà kárí fún ẹ. ṣẹ́gun ọkọlù àṣẹ ọkọlù tẹ́yìn náà tún ti ń da kò ní bàjẹ́ agara wà ní dáa yín ìjọ ìbí bá ń palẹ̀ ẹ̀ ní sílé ìjọ ìbí bá ń pọ̀nà ẹ̀ ní rìn lọ́nà ẹ̀jẹ̀ wa wọnú ẹ̀ báyìí. Ta ni Tajudeen Ọláwálé Ṣítù Lúkòsì? èmi ni Tajudeen Ọláwálé Ṣítù ọmọ Lúkòsì ní Òjèlé ní Gbàgùrà. Ó jẹ́ ìlú tí ó tóbi tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Ó wà láàrin Mile 2 àti Randa tí gbogbo àwọn èèyàn máa ń pè ní àdéhùn tán dẹ̀ máa ń pè ní bóyá bíi Adéòtì tí wọ́n wà ralẹ̀ ní ọwọ́ àwọn bàbá wa. Tó túmọ̀ sí pé ibi ẹ̀jẹ̀ baálẹ̀ sí ẹ pé ó wà ní agbègbè kan tí wọ́n máa pè ní àdéhùn sí Adéòtì torí pé tí n bá gbàgbé ibì kan wà tí wọ́n máa pè ní àdéhùn lóòótọ́ lábẹ́òkúta yìí tí wọ́n ti máa pè ibì kan ní Adéòtì àwọn kan gan máa pè ní àdéhùn Adéòtì. ìpínlẹ̀ gangan òun ni Lúkòsì Òjèlé. ok. ṣé ẹ mọ̀ àwọn tó wá ralẹ̀ lọ́wọ́ wa gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àwọn ni àdéhùn tó máa ń pè ní Kàsálí Mákindé tí alias ẹ̀ ń jẹ́ àdéhùn. Àwọn bàbá wa náà Adéòtì farm àwọn náà wá ralẹ̀ ní ọwọ́ bàbá wa ni tó dẹ̀ jẹ́ pé àṣemọ́rán ó wà ní àárín wa. bẹ̀tì ìlú yẹn gangan ìlú Lúkòsì Òjèlé ni wọ́n máa ń pè. Kò dẹ̀ sí ẹni tó ra lẹ̀ bẹ́ẹ̀ tí ò ní bóyá rìsíìtì pé àwọn bàbá aláwọn Lúkòsì ni wọ́n ta ilẹ̀ fún. Tó túmọ̀ sí pé wọn ń gbìyànjú àti sọ ni pé ibi tá a mọ̀ sí àdéhùn àbí Adéòtì àbí ká pé àdéhùn Adéòtì gan-an ìlú Lúkòsì Òjèlé ni. Lúkòsì ni ìlú Lúkòsì Òjèlé ni. Abúlé yín níbẹ̀. Abúlé wa. Tó wá túmọ̀ sí pé àwọn ọkọ̀ tá a wá ń gbọ́ bíi àdéhùn àwọn kan àti ẹ̀ máa pé àdéhùn Olúwa kì í yẹ̀ àti Adéòtì ìwọ̀n ń gbìyànjú àti sọ ni pé ó kọ àwọn èèyàn kan tó wá ra lẹ̀ ń bẹ̀ ni. àwẹjọ ni àṣejọ ni kì í ṣe wípé bóyá kinní tí. kì í ṣe pé ó kọ tíbẹ̀ ń jẹ́ nìyẹn. Bàbá wa bẹ́ẹ̀ èèyàn bá ń lọ sí ọ̀nà Ayétòrò torí pé ó dàbí pé ibi tẹ́ ẹ̀ ń sọnù bẹ́ẹ̀ èèyàn lọ ọ̀nà Ayétòrò yóò pé òun lo àdéhùn ẹlòmíì ó pé òun lo àdéhùn Adéòtì ìwọ̀n ń sọ ni pé abúlé Lúkòsì Òjèlé ibẹ̀ níbẹ̀ tó sì jẹ́ pé ìran Gbàgùrà ló ní ibẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. ní ìgbà ayé ìgbà yẹn bàbá mi Alhaji Safanu Alao àwọn náà kọ́kọ́ ṣe wọ́n ṣe kinní síbẹ̀ wọ́n ṣe ẹ̀rọ tó fi ń lagi síbẹ̀. ẹ̀rọ lagi. wọ́n kúkú sọ pé Abúlé Safanu Alao àwọn ṣé ń gbà yẹn wọ́n dẹ̀ lọ bẹ̀tẹ̀ ẹni tá à ń wí Kàsálí Mákindé yìí tó wá wọ́n yọ blọọkù ń gbà yẹn. ṣé eyín ló ń jẹ́ àdéhùn. wọ́n yọ blọọkù wọ́n tún ta spare part làwọn èèyàn máa fi sọ pé àdéhùn because nǹkan tí ó kọ síbẹ̀ nìyẹn. ìnagijẹ ni kì í ṣe pórúkọ ẹ̀ gangan. ìnagijẹ tẹ́ni ń jẹ́. tá a fi ń pè ní bus stop ń gbà yẹn àdéhùn bus stop